béèyàn bá lówó tó nímọ̀ tó lóye kí ni nǹkan míì tó yẹ kó ní kò sí nǹkan yẹn ju pé kó mọ̀ wọn ara rẹ̀ lọ èèyàn á máa mọ̀ wọn ara rẹ̀ ìwọ̀n oníwọ̀n lèèyàn ò kì í mọ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n wípé Awolumate ìwọ̀n ara rẹ̀ ló mọ̀. Bẹ́ẹ̀ ni o ìmọ̀wọ̀n ara ẹni àti ìtẹ́lọ́rùn wọ́n dìjọ ń ṣiṣẹ́ pọ̀ ni kódà àwọn ẹ̀sìn ìgbàgbọ́ nínú ìwé mímọ́ wọn ó jẹ́ kó yé wa wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn òun ni èrè ńlá. Bẹ́ẹ̀ sì rèé àwọn mùsùlùmí náà sọ nínú hadith Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa wípé ohun tá a bá jùlọ ni ká máa ṣe ká má ṣe ohun tá a tó bóyá mo lówó báàgì nísìnyí dèdè owó tó wà lọ́wọ́ mi ní í fi rà irọ́ ó ṣe ra èyí tó tún ṣẹ́pẹ́rẹ́ sí tó kéré sí kó lè rówó kó sínú rẹ̀ bó o bá lówó mọ́tò ra ọ̀kadà kó lè máa rówó dápò sí kó má máa yọ ará ilé kejì lẹ́nu pé ẹ yá mi lówó kí n dépo ẹ yá mi lówó kí n fi débẹ̀ yẹn ẹ yá mi lówó kí n fi rọ̀hún ẹlòmíràn á lóun lówó yàrá méjì náà ni ó gbà yàrá ò wá ṣòfò kí láǹfààní yàrá méjì tí ò sẹ́rù níbẹ̀ ó ṣe kúkú gba yàrá kan kó lè máa rówó lé sọ lọ́dọọdún ó ṣe kúkú gba yàrá kan kó lè rí lótò kí lè jọjú èwo ni kó wá ṣe yàrá méjì gbáyàwó bí yàrá ẹran. àgbà tí ọmọ wọn ara rẹ̀ yóò jábọ́ ọmọdé tí ọmọ wọn ara rẹ̀ yóò ṣàṣìṣe bẹ́ẹ̀ ni o bọ́ba ìlú ọba mọ̀ wọn ara rẹ̀ yóò kàbùkù kódà kó jàre orílẹ̀-èdè yóò tẹ̀ ẹ́ ìyẹn ti ẹ̀ mú mi rántí ọba kan nínú ìwé mímọ́ ọba Uzaya bọ́ba yìí ṣe dáa tó sì lọ́gbọ́n nínú àìmọ̀ wọn ara rẹ̀ ń kọ́ kàbùkù ó sì dẹni yẹ̀yẹ́ aṣọ yìí rẹ̀ sì fàyà pèrègì bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà lọ́ba ní Násárì mọ̀ wọn ara rẹ̀ bẹ́ẹ̀ ọba mọ̀ wọn ara rẹ̀ yóò tẹ̀ yóò ṣẹ̀sín. Bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ yóò bá mọ ìwọ̀n ara rẹ̀ tí ò ṣe ohun tọ́wọ́ rẹ̀ tó ń ṣe ohun ọwọ́ mi ò tó màá fi gàngàn fà á èèyàn ń tẹ́bọ̀ ni o ó wá mú mi rántí ìtàn ẹlẹ́wà ṣàpọ́n kan náà tá a sọ di òwe lẹ́yìn tá a máa pé ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìtàn wọ́n jẹ́ kó yé wa pé nígbà tí ìyá wọn ó bẹ̀rẹ̀ wà títà òwò ẹ̀wà títà ìkòkò ńlá ní fi máa ń dáná ṣùgbọ́n èyí ò wá tọ̀ wọ́n wà níta àwìn fún mi dọ́là tà fún mi dọ́là tà fún mi dọ́là ìgbà tí àwọn ọmọ wọn ara rẹ̀ pé àbí ń bá lè tà dọ́là yóò ṣe jàǹbá fún mi yóò yọlẹ̀ fún mi ìyá òun ṣáà ń tà kò fẹ́ sọ rárá ń tà àṣẹ̀yìnwá àṣẹ̀ǹbọ̀ ìyá padà dó ní kòkò kékeré nígbà tí àwa dẹni tí ń fi kòkò kólóbó dáná bẹ́yàn bá wá pé ìyá dákun tàwé fún mi yóò wá máa pé ṣé bó ti mọ o ẹlẹ́wà ṣàpọ́n ohun tápò rẹ̀ bá gbé ní ora ìbá ṣe pé ìyá mọ̀ wọn ara rẹ̀ láti bẹ̀rẹ̀ kò bá má dóní ìkòkò kékeré ìmọ̀ wọn ara yìí náà ní ìmọ̀ wọn ara ẹni. ẹni wàwà kú wa yóò rí ìkú yìí. bẹ́ẹ̀ ni o. páàkì ràkìtà páàgìrìgì ọjọ́ kan náà ni ó dópin. ohun ojú wa lójú rí. bẹ́ẹ̀ ni afàgùnkẹ́yìn àparò ohun tójú bá wá lójú rí. ẹni bá forí jálé agbọ́n ta agbọ́n ṣe báṣabàṣa mọ̀ wọn ara rẹ̀ ọ̀gá mi kan oorun jẹ mẹ́ta jẹ lójúmọ́. ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ni ní sáà tá a wà yìí lákòókò tá a wà yìí lọ́ba dẹni tí ń sáré mọ́tò lẹ́yìn oúnjẹ mẹ́ta tipa rẹ̀ ò sì tí ì ká látàrí eléyìí níbi tí ń sáré ká níbẹ̀ ló ti ya wẹ̀rẹ̀ tó dìdàkudà àtọ́mọ àtayá ló dà á lẹ̀ ó ti ń ṣe rádaràdà kí mọ̀ wọn ara rẹ̀ o mọ̀ wọn ara rẹ̀ ìwọ̀n oníwọ̀n lèèyàn ò kì í mọ̀ èèyàn á mọ̀ wọn ara rẹ̀ lórí ètò yìí bákan náà ẹ jẹ́ á pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ àríyá gàlọ́ àríyá rẹpẹtẹ ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ẹyẹ òdédé bà lórùlé ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́.